Ẹ káàbọ̀ padà sórí ètò yín Èjì Òwúrọ̀ tọjọ́ Jímọ̀. Kó tó di pé a lọ sọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run lénìí, àwọn bàbá wa Fadila Sheikh Ismail Agbeti. Èmi náà ní gbólóhùn méjì tí mo ní kí a bára wa sọ. Kí ẹsẹ̀ mi gan mo fẹ́ sọ o, Ọlọ́run ló fẹ́ sọ, Al-Qur'ani ló fẹ́ sọ. Torí pé Ọlọ́run ọba ń sọ fún wa ní Al-Qur'ani. Torí pé sẹ́mi kò ní ọjọ́ Jímọ̀, ọjọ́ ńlá tó yẹ kí gbogbo wa ká máa fetí sọ̀rọ̀ Ọlọ́run, ká máa gbọ́rọ̀ Ọlọ́run, ká máa bára wa sọ, ká sì máa mú lò bàbá tí ń sọ fúnra wa. Ìdí nìyẹn tí ó jẹ́ ká lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an nínú Suratu Ali Imran. Bí tọ́lọ́run bá ti ń sọ nínú ẹ̀ wípé ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wasari'u ila magfiratin min rabbikum. وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاسمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. الله بني وسارعوا إلى مغفرة من ربكم. أينيا ẹ̀sàlápá ń tètè lọ síbi kẹ́ ẹ lọ máa wá Ọlọ́run lálàforíjìn lórí gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ṣẹ̀. Ẹ má máa fi ẹ̀ṣẹ̀ àti wá foríjìn ẹ̀ṣẹ̀ ẹ má fi dágbà, nítorí pé kò sẹ́dá kan tó mọ ìgbà tí ikú òde wá bá wọn. Ikú Ọlọ́run dẹ̀ ní òjijì ní òde, Ọlọ́run fi ní pé ẹ máa tètè túbá níbi ẹ̀ṣẹ̀ yín. Ẹ sì má jókòó sídìí ẹ̀ṣẹ̀, èyí tẹ́ ẹ bá ti túbá ń bẹ̀ ẹ má débẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ti ń jáwọ́ nù ẹ má débẹ̀ mọ́. Gbogbo wa tí wọ́n náà ń wù tọ́ ọmọ pípọ̀ da Ọlọ́run bá ní kó filẹ̀ kó má padà lọ bẹ̀ mọ́. Ẹ tètè máa jáwọ́ nù ẹ̀ṣẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa wá foríjì Ọlọ́run. Torí pé kí ni àlìjánnà Ọlọ́run tí gbogbo wa ń jẹ̀rán yìí tí gbogbo wa ń wá yìí, Ọlọ́run bá àlìjánnà ọ̀hún ardu as-samawati wal ardu. Fífẹ́ àlìjánnà náà ó fẹ̀ ju ayé lọ, ó fẹ̀ ju sánmà lọ, ó fẹ̀ ju ilẹ̀ lọ. Ọlọ́run bá wà lálìjánnà yìí ó iddatil lil muttaqin. Ọlọ́run bá pèsè ẹ̀ kalẹ̀ fún àwọn tó bá bẹ̀rù ẹ̀ nìkan, àwọn tó bá ní bẹ̀rù Ọlọ́run nìkan ni wọ́n wọnú àlìjánnà yìí. Ìwọ tó bá bẹ̀rù Ọlọ́run ò lè wọ àlìjánnà o. Ìwọ tó ní ọmọlàkejì lára ò lè wọ àlìjánnà o. Ìwọ tó ń saburú ò lè wọ àlìjánnà o. Ìwọ tó ń hùwà tí ó dá ò lè wọ àlìjánnà o. Ìwọ ọ̀mùtí aṣẹ́wó ò lè wọ àlìjánnà nítorí pé àlìjánnà kì í sí ilé ẹlẹ́gbin. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó béèrè ńjọ́ kan lọ́wọ́ àwọn sàábé. Ó lẹ́yìn sàábé mi afara'aytum manil muflis min ummati. Manil muflis min ummati. Ó lẹ́yìn sàábé ǹjẹ́ mọ̀ ta ni ẹni tó jò kanlẹ̀ jù tó jẹ́ olòṣì tí ò ní rìn kankan mú déwájú Ọlọ́run nínú àwọn èèyàn. Gbogbo àwọn sàábé ní ẹni táwa ní mọ̀ ní muflisu tá a mọ̀ lólòṣì lọ́dọ̀ wa man la dirhama lahu náà lẹni tí ò lówó wala bayta lahu kò nílé, kódà kò lóúnjẹ tí ó jẹ, kò láṣọ tí ó wọ̀, òun làwa mọ̀ lólòṣì. Ànábì ní dámọ̀ olòṣì kọ́hùn, olòṣì èèyàn tó jò kanlẹ̀ òun náà lẹni tó jẹ́ pé yóò máa gbààwẹ̀, yóò máa kírun, kódà yóò ní ìmánì, gbogbo nǹkan ṣe lòun náà ṣe, yóò yọ zàká nínú owó ẹ̀. Bí ti ń kírun bẹ́ẹ̀ ni ń gbààwẹ̀, bẹ́ẹ̀ ni ń yọ zàká, bẹ́ẹ̀ ni ń ṣe gbogbo nǹkan dáa tẹ́tẹ́ ẹ̀rọ pọ̀ dáa ni. Ṣùgbọ́n tó bá dijọ́ gbọ́dọ̀ kíyámà, Ọlọ́run bá ní wọ́n wá gbé dìde, á wà wọnú fáìlì ẹ̀, á wà bá wípé qad shatama hadha, ó ti bú eléyìí, wa qadhafa hadha, ó ti ṣe jàǹbá fẹ́lẹ́yìí, wa akala mala hadha, ó lu eléyìí ní jìbìtì. Gbogbo àwọn ìwà tó wù yí pátápátá Ọlọ́run bá wà ní gbogbo ẹ̀yin tó ti ṣe jàǹbá fún, ẹ̀yin tó ti bú, ẹ̀yin tó ti lù ní jìbìtì, ẹ̀yin tó pa nípa àtàbùsí, gbogbo wàhálà tó ti dálẹ̀ yìí, gbogbo oríṣiríṣi àwọn ìwà tó ti wù yìí, wọ́n mọ̀ wọ́n á fi gbogbo dáadáa tó ṣe yẹn, ìrun tó kí, ààwẹ̀ tó gbà, wọ́n mọ̀ wọ́n á fi fún àwọn tọ̀hún lẹ́san. Tí wọ́n bá wá lo gbogbo òrun ẹ̀ tán, tí wọ́n lo gbogbo àwẹ̀ ẹ̀ tán, tí wọ́n lo gbogbo zaka rẹ̀ tán, tí ò wá sẹ́kùn kan fún mọ́, yóò wá dọ̀mọ́ ná. Lànàbì fi ní ẹni tó jólósì nù. Lànàbì fi ní ó wá dọwọ́ wa ká bẹ̀rù Ọlọ́run, ká dẹ̀ tètè máa jáwọ́ nú ẹ̀ṣẹ̀, wọ́n lu jìbìtì, wọ́n ṣe wàyó, kò dá Ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba wa ní àwọn tí wọ́n jẹ́ ní ire lọ́dọ̀ wọn Ọlọ́run, àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run tá ń wí, alladhina yunfikuna fi sarra'i wad-dharra'i.
náà làwọn tí wọ́n ná ń tà fún wọn lásìkí wọ́n ná ń tà fún wọn lówó fi sarra ìwọ dọ́ra yìí ìgbà tára dẹ̀ wọ́n ná ìgbà tára ní wọ́n tún ná bí gbogbo nǹkan ṣe ní Nàìjíríà yìí tá a wà lásìkò recession yìí kódà tọ́mọ́nikẹ́ lomi ó búyàn lówó yóò sọ pé ẹ̀mí lásìkò recession láwa ni bẹ́ẹ̀ sì ni ó ní lọ́wọ́ Ọlọ́run wá ní àwọn tí wọ́n ná lásìkò recession tí wọ́n tún ná nígbà tá a retí ètò sáré tó tún sí recession náà gbogbo àwọn tí wọ́n ń ṣe dáadáa báyìí náà làwọn ẹni tá à ń wí làlìjánà ń dúró dè wal kazimina al-ghayza àtàwọn tí wọ́n máa gbé ìbínú mì tí wọ́n kì í bínú bọ́rọ̀ bá ṣẹlẹ̀ tọ́rọ̀ bá fà bínú wọn á ní sùúrù wọn á fi sùúrù yanjú ẹ̀ wal afina anin nas àtàwọn tán máa ṣàmójúkúrò fáwọn èèyàn báwọn èèyàn bá ṣẹ̀ wọn ò ní gbẹ̀san gbogbo ẹni tí wọ́n sọ pé bí wọ́n bá dà mí lógun nù bájẹ́ bá dà mí lógun nù máa fọ́ lẹ́yìn nítorí ẹsẹ̀ mùsùlùmí òdodo kìí ṣe èèyàn dáadáa Al-Qur'ani ní pé àwọn tí máa ṣàmójúkúrò fáwọn èèyàn wọ́n bá ti bẹ̀ẹ́ ẹ má bínú alájì ẹ má bínú alájà àmọ́ tí máa ń sí fìlà tó ní bí bàbá mi bá wá látọ̀run wàláhì mi ò ní gbà bí ìyá mi bá jí wá látọ̀run wàláhì mi ò ní gbà mi ò ní foríjì níṣẹ́ kìí ṣe èèyàn dáadáa o kìí ṣe wa mùsùlùmí òdodo kìí ṣe wa ọmọ àlìjánnà wal afina anin nas lọ́wọ́ bá wí àwọn tí wọ́n máa ṣàmójúkúrò fáwọn èèyàn nígbà tí wọ́n bá sá táwọn èèyàn bá ṣẹ̀ wọ́n wallahu yuhibbul muhsinin Ọlọ́run bá lóun fẹ́ràn gbogbo àwọn ẹni rí òun fẹ́ràn àwọn ẹni dáadáa òun fẹ́ràn àwọn tí bá ń ṣe dáadáa tí wọ́n ti ń ṣàánú àwọn èèyàn. walladhina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakarullaha àtàwọn tó yẹ kúńgbà tán bá ṣàbúrú kan wọ́n bá hùwà àbàjẹ́ kan dhakarullaha wọ́n á sáré tètè rántí Ọlọ́run wọn ò ní jẹ́ kí ìwà àbàjẹ́ yìí ó jìnnà sẹ́yìn sáwọn lára tán bá ti rántí Ọlọ́run wọ́n sáré pa ìwà àbàjẹ́ náà tì wọn ò ní ṣe mọ́ wọ́n jáwọ́ nú ẹ̀. fastaghfiru lidhunubihi wọ́n wà wọ́ Ọlọ́run láforíjì Ọlọ́run foríjì mi o Ọlọ́run foríjì mi o tí mo ṣe yìí ò dáa mi náà mọ̀ pé ò dáa Ọlọ́run foríjì mi o wọ́n sáré máa tọrọ àforíjì lórí ẹ̀. Ọlọ́run láwọn tó bá ṣe bẹ́ẹ̀ wa man yaghfiru dhunuba illa Allah wọ́n wá sẹ́nìkan tó lè fẹ́rí ẹ̀ṣẹ̀ jìnnì àfọlọ́hun wa lam yusiru ala ma fa'alu wa hum ya'lamun nǹkan tó ń ṣe tí ò dáa ni wọn ò ní padà lọ díẹ̀ mọ́ kí ẹsẹ̀ tí ó dẹ́ṣẹ̀ láàárọ̀ tí ó tún padà lọ bẹ̀ lọ́sàn tí ó tún dẹ́ṣẹ̀ lọ́sàn tí ó tún padà lọ bẹ̀ lálẹ́ no eléyìí ṣe pé wọ́n wá foríjì o ẹni tó wá foríjì Ọlọ́run gangan tààrà tawbatan nasuha ní àlẹ́ tó pẹ́tọ̀ wọ́n fẹ́ jáwọ́ nú ẹ̀ṣẹ̀ wọ́n dẹ̀ jáwọ́ nú ẹ̀ ó wá di àtúnbí gangan kò sí ní táǹpẹ̀ látúnbí ju pé kéèyàn jáwọ́ nú ẹ̀ṣẹ̀ kó lóun ọ̀sẹ̀ lọ́run lọ́mọ lọ tó bá ti jáwọ́ nú ẹ̀ṣẹ̀ tó wá dúró tọ́lọ́run tó dúró déédéé irú ẹni bẹ́ẹ̀ náà làlìjánnà retí irú àwọn bẹ́ẹ̀ lọ́mọ àlìjánnà eléyìí jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó jẹ́ ọ̀rọ̀ tí kálukú àwa tá a máa gbàyẹ̀wò lénìí pàtàkì jù ní ìjímọ̀ yìí tọ́jà sí pé Ọlọ́run bá fún rẹ̀ ló pè wá ó ní ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillahi wa dharul bay'a dhalikum khayrun lakum in kuntum ta'lamun. Ọlọ́run bá lẹ́yìn olùgbàgbọ́ òdodo idha nudiya lis-salati min yawmil jumu'ati tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n pèrún ńjọ́ jímọ̀ tí làdáni bá ti pèrún pé ńjọ́ jímọ̀ tó kó tó Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah hayya ala salat tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n ti pèrún bẹ́ẹ̀ níjọ́ jímọ̀ wípé kẹ́ ẹ wá dá Ọlọ́run lóhùn Ọlọ́run ní ẹ̀ǹdẹ̀lẹ̀ kan náà fas'aw ila dhikrillah ẹ tètè sálápá ń tètè lọ síbi ìrántí Ọlọ́run dhalikum khayrun lakum Ọlọ́run ní kẹ́ ẹ lọ kí jímọ̀ yẹn kẹ́ ẹ lọ dá Ọlọ́run lóhùn ìyẹn mọ̀ dáa fún yín gan o in kuntum ta'lamun tẹ́ ẹ bá mọ̀ Ọlọ́run wá tẹ́ ẹ bá wá kí jímọ̀ tán fa idha qudiyatis salatu fantashiru fil ardi tẹ́ ẹ bá wá kírun jímọ̀ tán Ọlọ́run ló yọ̀ǹda fún yín fantashiru fil ardi ẹ̀yin náà wá fọ́nká lọ sórí ilẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá oore Ọlọ́run ẹ wá àárẹ̀ àjùlọ Ọlọ́run ẹ wá ọlá Ọlọ́run yẹn ní pé tẹ́ ẹ bá kí jímọ̀ tán ẹ padà sẹ́nu iṣẹ́ yín tẹ́ ẹ bá kí jímọ̀ tán ẹ padà sí ṣọ́ọ̀bù yín tẹ́ ẹ bá kí jímọ̀ tán ẹ padà sínú òbí rẹ̀ tí ń ṣòwò Ọlọ́run ní yẹ gan lọ dáa fún yín jù tó bá wá rí bẹ́ẹ̀ lẹ́ni gbogbo àtà ń lọ ṣọ́ọ̀bù ni à ń lọ sọ́fíìsì ni à ń lọ bìkan ni ẹ já múra dáadáa kù ńlé gbogbo àwọn obìnrin ká ti mú ìborùn wa ká ti mú dání kù ńlé bàbá ti ń dé ṣọ́ọ̀bù wa tó bá ti dàsíkò jímọ̀ ká lẹ̀ pàtì ká lọ kí jímọ̀ gbogbo àtàwọn lọ́fíìsì náà tó bá dàsíkò jímọ̀ ká sì fi tá a máa ṣe é lẹ̀ ká lọ dá Ọlọ́run lóhùn Ọlọ́run ní tẹ́ bá ṣe eléyìí ló lóore fún yín o Ọlọ́run mọ́sà sẹ́ni kọ̀ọ̀kan wa náà lẹ́sàn-án rẹ o jímọ̀ tòní Ọlọ́run mọ́sí lákìmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run Muhammad lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah a lọ sókè lọ́hùn nísìnyí gbà tábà wa padà dé èmi àtàlhájì wa Ismail àgbétìlájọ wọlé ẹ̀sìn rẹ̀ káàbọ̀.